Hello, hello, hello. Ẹ̀yin èèyàn wa, ẹ kú dédé àsìkò yìí. Ẹ kú tẹ́tí gbọ́ wa. Ẹ ṣé gan. Nọ́mbà ni Ashley. Nǹkan tó máa pa wọ́n. Wọ́n yẹn súnmọ́ bèbí wọn. Ó di dandan ṣùgbọ́n àwọn elder ti sọ wípé ẹnikẹ́ni tó bá tún pèrè Naomi níbí. Wọ́n sọ wípé wọ́n ti ẹ̀ kún ààfin léèní torí pẹ̀lú ìbínú ni wọ́n ní wọ́n gbọ́ pa pé wọ́n ní Mariam ó lọ sí Ìjẹ̀bú-Òde kó lọ mú orúkọ Naomi àti ìyẹn Mariam o, orúkọ Naomi àtàwọn ọmọ ẹ̀ lọ sí Shrine Ìjẹ̀bú-Òde ní babaláwo pé àṣírí wá tú pé bí àwọn elders ní Ifẹ̀. Kì í ṣe palace leléyìí, àwọn tí Ifẹ̀. Wọ́n ná tó 50 tán wá sáàfin, tó wá sọ fún kábíyèsí, tó wá kìlọ̀ fún gbogbo àwọn olórí ẹ̀ pé wọ́n ti gbọ́ pé wọ́n láwọn ò ní jáwọ́ nínú ọ̀rọ̀ Naomi. Pé ẹni tó bá tún mú orúkọ Naomi tó ń wá ikú fún Naomi, tó ń wá àrùn fún àwọn ọmọ ẹ̀, pé wọ́n fi eléyìí fà wọ́n létí pé Shrine tí wọ́n lọ, tán ní Mariam lọ, wọ́n ní Shrine yẹn wọ́n ti wá sọ fún wọn ní Shrine pé tó bá tún try ẹ̀ pé kán warn Mariam for the last time. Pé kán má sọ wípé bóyá nǹkan kan ṣe wọ́n ní ààfin. Pé this time around pé kò ní dé o. Pé wọ́n ní kò ní dé. Ó máa kó sínú any Shrine tó bá tún mú orúkọ Naomi lọ àtàwọn ọmọ ẹ̀. Wọ́n ní kìlọ̀ tán náà kìlọ̀ fún Mariam ní àwọn àgbààgbà Ilé Ifẹ̀. Wọ́n ní kì í ṣe àwọn tí a fi hàn. Wọ́n ní wọ́n parapọ̀ pé wọ́n tó 50 tán wá sí ààfin léèní tán wá kìlọ̀ fún gbogbo àwọn olórí. Kò jọ bí èpè, kò jọ warning léèní. So ẹ jẹ́ ká fi ìyẹn tì síbí kan. Wọ́n ní Ashley fúnra rẹ̀ babaláwo tó tún lọ bá pé ìyẹn tí Ashley o, tó tún lọ pe orúkọ Naomi. Wọ́n níbi tó pe orúkọ Naomi tó ti ń pè ó tún wá pause. Ashley ní bàbá, ó yá kí ló ṣẹlẹ̀? Ó ní nǹkan tóun wò ní pé wọ́n sọ fún òun pé ẹni tí ó mú orúkọ ẹ̀ wá yìí pé kì í ṣe ẹni tí wọ́n lè ṣiṣẹ́. Wọ́n ní ìgbà torí ẹ̀ ni bàbá yẹn ṣe pause fún Ashley. Ó ní pé bàbá kì í ṣọ̀rọ̀ eré o. Ẹ ṣe nǹkan tẹ́ rí ṣe nítorí ọmọ yẹn ti gbọ́kàn wọn ò rọ́wọ́ mú mọ́, òun ò ṣe pé kó bá wọn yanjú ẹ̀. Wọ́n ní bí babaláwo tún continue rèé. Bí babaláwo ṣe tún continue, ó tún continue kù tún. Wọ́n ní ṣe ló yọ tó wá pause. Pé before you know it, babaláwo wọ́n ní ó kàn ṣán wọlẹ̀. Ó ṣán wọ́lẹ̀. Wọ́n ní bóyá ègún jayé ló fa ìdí ẹ̀ wọlẹ̀. Wọ́n ní kò lè rìn, kò lè dìde. Nígbà tí wọ́n ti fìdí, wọ́n ní babaláwo ti fìdí. Kíní yẹn fìdí babaláwo wọlẹ̀. Pé babaláwo pariwo pé kí leléyìí? Kó ṣàánú torí òun ti kọ́kọ́ kìlọ̀ fún lákọ̀ọ́kọ́. Òun dẹ̀ sọ fún Ashley pé ẹni tó mú orúkọ ẹ̀ wá yìí pé kò lè ṣiṣẹ́, òun ò rò pé iṣẹ́ yẹn lè ṣe ṣe. Ashley ní kó continue. Kí ni ò ṣe ní ṣe? Òun máa fọwọ́ kun owó ẹ̀. Wọ́n ní bàbá yẹn tún ṣe very funny. Wọ́n ní nígbà tí babaláwo tún wá bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀ tó ń pè gèdè tó ń pè gèdè. Wọ́n ní at the end of the day pé ìṣe babaláwo kan fún ẹbí yẹn kan sọ fún pé ṣé ìwọ ò gbọ́ràn àwọn ìfẹ́ parẹ́. Òun ti sọ fún ẹ pé kì í ṣe ẹni tí o lè ṣiṣẹ́ ẹ̀. Pé spirit ẹ lè. Ó ní lóòótọ́ rí. Babaláwo ṣe wá mọ̀ pé spirit Naomi ni ó lè.
ó ní ẹ̀mí yẹn wá sọ fún un pé ẹni tó ń ṣe kinní yìí fún pé látàfin Ọ̀jájá mà ni ló ti wà orúkọ ẹni tó ń ṣe kinní yìí tó fi ti torí ẹ̀ sọ pé òní gbà pé ọ̀dọ̀ kábíyèsí Ọ̀jájá ni Naomi ti wà wọ́n ní ṣe lọ́wọ́ babaláwo bọ́ wà lọ bá wọ́n ní bó ṣe wá sí ọ̀dọ̀ kábíyèsí láàfin wọ́n ní babaláwo yẹn bó ṣe dé wọ́n rí pẹ̀lú bó ṣe ń mí pé tẹ bá rí i pé gbogbo ìyá ti jẹ orí ìpà àkókò bá wọ̀ débẹ̀ wọ́n ní ṣe ló mí hẹ̀lẹ̀hẹ̀lẹ̀ pẹ̀lú eré wàhálà túláàsì tí Ashley kò sí tó bá ní òun wá jẹ́wọ́ fún kábíyèsí ibi tí tàṣírí tí Ashley fi tú òun lélẹ́yìí ni wọ́n sọ wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní sọ fún kábíyèsí pé ẹni báyìí ló mú orúkọ báyìí wá wẹ́ẹ̀mí lòun fi béèrè kíní yẹn bá ṣọ́hun mọ́lẹ̀ pé ìgbà tó tún fún wọn ní another chance pé kí wọ́n tètè wádìí ibi tí wàhálà yẹn ti wá sóun lọ́rùn lórí òun ò tí ì fẹ́ kú pé àṣé ilé kábíyèsí ni Ashley ti wá wọ́n ní kò sí ṣíṣe kò sáìṣe kábíyèsí wá ní babaláwo kó try pé ṣùgbọ́n irú ẹ̀ kó má wáyé fún ẹ mọ́ kó yá tètè repent ó ní láéláé ó nítorí ẹ̀ ló ń ṣe ní kóun wá jẹ́wọ́ ara òun fún kábíyèsí kóun dẹ̀ wá ṣe ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ kábíyèsí wọ́n ní kábíyèsí ní kó máa lọ pé kò sí problem sí tó ti wá confess pé òun ò ní kó má ṣe irú ẹ̀ mọ́ ṣé rí ti Mariam àti ti Ashley ẹ jẹ́ ká fi sẹ́nu ká dákẹ́ torí ọjọ́ iléyá wọn ó kù sẹ́dẹ̀dẹ̀ ọjọ́ iléyá wọn ó dẹ̀ súnmọ́ bèbè ikú ó dàbí ẹ̀yin èèyàn mi ṣé mo rí pé tí n bá ní ká máa pọ̀ sínú ọ̀rọ̀ yìí wọ́n lógún nǹkan ṣé ìta fẹ́ sọ ní ti Mariam ni àbí ìta tún fẹ́ sọ ní ti Ashley ní máa bá a kà lọ a máa tún máa mú gist tó tún funny bẹ́yẹn tó tún lágbára láti máa gbé after tí gbọ́ wá ẹ̀yin ṣáà ti gbàgbọ́ nìkan ṣé mo rí pé wọ́n máa tó tẹ́ wọ́n ní tí ìlú bá ti ń dún àlùjù ó ti ṣetán láti bẹ̀ ó máa bẹ́ ẹ̀yin èèyàn mi ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa a dúpẹ́ o ẹ bá wa share kẹ́ bá wa like bẹ́ẹ̀ mo ṣe ní kí n mú wá fún yín ṣé ó yẹ kí àwọn olórin tó láàsì yẹn kán tó máa sá eré Naomi wọ́n ti kìlọ̀ fún wọn wọ́n ní Mariam náà kìlọ̀ fún pé as from now tó bá tún try fèlèfèlè pé ó máa kú sínú Ashley wọ́n ní àwọn pípọ̀ yẹn wọ́n ti ọjọ́ ìpè kò jẹ́ advice kò dẹ̀ jọ pé bóyá so wọ́n ti sọ fún tó bá wọn kán continue bí wọ́n ti Ògúnjayé ti ń pa wọ́n kọ̀ọ̀kan èèyàn mi bá mi share kẹ́ bá mi like òjẹ́ kẹ́ bá mi subscribe ẹ ṣé gan ààbò Ọlọ́run á dájú lórí wa láyọ̀ o.